Ẹ kú dédé àsìkò yìí lẹ́ẹ̀kan sí i. Inú wa dùn wípé a tún lè kí yín káàbọ̀ sí rí ètò yín ètò wa. Ètò tí a pè ní àkókò oore ọ̀fẹ́ fún ìyípadà. Mo nígbàgbọ́ wípé dáradára lẹ wà lọ́hùn bí àwa náà ṣe wà níbí. A sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tó fún wa láti lè mú ọ̀rọ̀ Ọlọ́run tọ̀ yín wá lẹ́ẹ̀kan sí. Ibikíbi tẹ́ ẹ bá wà, ẹ wá nǹkan láti fìdílé fún ìṣẹ́jú mélòó kan tá a ní papọ̀ láti inú ọ̀rọ̀ Ọlọ́run. Lónìí, a ó máa bá wa sọ̀rọ̀ nǹkan tó ṣe pàtàkì. A ó máa bá wa sọ̀rọ̀ àwọn nǹkan tó wúlò fún wa lónìí, nítorí pé gẹ́gẹ́ bí oníwàásù àwa náà, àwọn nǹkan tá a rí tó ń lọ lóde òní, ńlá wa náà máa ń fẹ́ ṣe àmúlò rẹ̀ láti kọ́ àwọn ènìyàn wa kí wọ́n lè bá múra sílẹ̀. Orúkọ mi ni Dàda Olúwagbémiga. Ìjọ wa ni Lighthouse Independent Bible Baptist Church tó ń bẹ ní Àbáyọ̀mí, Ìwó Road ní ìlú Ìbàdàn. Ẹ mọ́ gbàgbé, nígbà tí a bá máa fi parí, a ó fi àsìkò ìsìn wa níbẹ̀ síta bá a bá rí ẹnikẹ́ni tó fẹ́ láti jọ́sìn pẹ̀lú wa. Lónìí a ó lọ sínú ìwé Àìsáyà orí ìkẹjọ. Ẹ bá mi lọ sínú ìwé Àìsáyà orí ìkẹjọ, ibẹ̀ ni kíkà ó ti jáde lónìí. Ẹsẹ̀ 19 àti ẹsẹ̀ 20 ni wọ́n kà. Ìwé yìí a kọ. Àìsáyà sọ̀rọ̀ lórí ẹsẹ̀ yìí láti jẹ́ ká mọ rírì iṣẹ́ Ọlọ́run, ọ̀rọ̀ Ọlọ́run. A kọ láti jẹ́ ká mọ rírì ọ̀rọ̀ Ọlọ́run nínú ayé wa, àti wípé kí a má ṣe tàn wá jẹ lónìí. Ìwé Àìsáyà, ẹ jẹ́ ká wo orí 19 àti orí 20. Orí 20 gangan ni ẹsẹ̀ tí a fẹ́ mú lò, ṣùgbọ́n a ka 19 tó wí báyìí wípé, nígbà tí wọ́n bá sì wí fún yín pé, ẹ wá àwọn tí ń bá òkú lò, àti àwọn oṣó tí ń ké tí sì ń kùn. Kò wá yẹ kí orílẹ̀-èdè kí ó wá Ọlọ́run wọn ju kí àwọn alààyè máa wá àwọn òkú. Ẹ wo ẹsẹ̀ 20, ó wá wípé, sí òfin àti sí ẹ̀rí, bí wọn kò bá sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ kíni? Ọ̀rọ̀ Ọlọ́run. Nítorí tí kò sí ìmọ́lẹ̀ nínú wọn ni. Bíbélì ní àti òfin ni o, àti ẹ̀rí tí wọ́n bá gbé tọ̀ wá ni o, tí ò bá ti bá ọ̀rọ̀ Ọlọ́run mu, kò sí ìmọ́lẹ̀ nínú rẹ̀. Ó ṣe pàtàkì fún wa tèmi láti wo gbogbo ohun tí wọ́n bá gbé tọ̀ wá nínú ọ̀rọ̀ Ọlọ́run. Gẹ́gẹ́ bí mo ṣe ṣe àkọlé rẹ̀ lónìí wípé, yẹ̀ wọ́n wò nínú ọ̀rọ̀ Ọlọ́run. Gbé wọn yẹ̀ wò nínú ọ̀rọ̀ Ọlọ́run. Kókó wàásù wa lónìí nù. Gbé wọn yẹ̀ wò nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ ká gbàdúrà. Olúwa Ọlọ́run Elédùmarè, a dúpẹ́ lọ́wọ́ yín. A fẹ́ bá àwọn èèyàn yín sọ̀rọ̀. Ẹ jẹ́ kí wọ́n lè gbọ́ ọ̀rọ̀ yín, kí wọ́n sì lè mú wá sí ojúṣe wọn. Ẹ fi agbára fún wa. Ẹ bá wa sọ̀rọ̀ láti inú ọ̀rọ̀ yín lẹ́ẹ̀kan sí. Jésù Kristi Olúwa wa. Àmín. Inú mi máa ń dùn tí n bá ní àǹfààní láti bá àwọn ènìyàn sọ̀rọ̀. Mo ti ṣe ìwàásù nínú ìjọ mi bákan náà láti ṣí àwọn ọmọ ìjọ mi létí. Mo sì mọ̀ wípé yóò ṣàǹfààní tí n bá mú wá sórí ètò ìbákan náà láti ṣí ìwọ náà létí nínú ilé. Kókó ìwàásù wa, ẹ mọ́ gbàgbé, gbé wọn yẹ̀ wò nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ó ṣe pàtàkì. Ìgbà kan wà tí kó tó di pé mo di onígbàgbọ́ rárá tiẹ̀ ni, kó tiẹ̀ tó di pé mo lọ sí ilé ẹ̀kọ́ Bíbélì. Atọ́kọ̀ṣe ẹ̀gbẹ́ ojú ọ̀nà ni mí, tá ń pè ní mẹkáníìkì. Tá a bá fẹ́ bá ni tọ́kọ̀ṣe,
a ní a ó ra ẹ̀yà tá ó lò tá a bá fẹ́ ṣe ẹ́ńjìnì ọkọ̀. Tá a bá ti ń dọ́dọ̀ àwọn tá à ń ra ẹ̀yà lọ́wọ́ wọn, wọ́n ti dá wa mọ̀ wípé a dá àwọn ẹ̀yà yìí mọ̀, èyí tí wo ló ṣe èyí tá à ń pè ní gidi àti èyí tí ó wà tá à ń pè tí ò ṣe gidi. Àwọn olóyìnbó máa ń pè ní original àti tá à ń pè ní fake. Fake nìyí tí ò dá, fake nìyí tó jẹ́ wípé kò í ṣe gidi. Bó o bá ti lò ó kò lè pẹ́ tí ọkọ̀ rẹ ó fi ní wàhálà, kò lè pẹ́ tí ẹ́ńjìnì ó fi tún túká. Bákan náà ni tí Àsáyà ń sọ níbí wípé ká fi ohun gbogbo tá a bá gbọ́, ẹ̀kọ́ gbogbo tí wọ́n bá fi hàn wá, tàbí ẹ̀ríkẹ́rí tí ẹnìkankan bá mú wá, ká gbé yẹ̀wò nínú ọ̀rọ̀ rẹ̀. Èkíní, ọ̀rọ̀ Ọlọ́run ṣe pàtàkì láti ní. A dẹ̀ nílò láti mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run àmúlùmọ́là rẹ̀ ti pọ̀. Àwa tá ń ka èdè ìbò, a mọ̀ pé Bíbélì kan péré làwa ní tá ń pè ní King James, ìwé àwọn ọba Jákọ́bù. Bákan náà làwọn míì ní Yorùbá Bíbélì, wọn a sọ pé tá a bá ń wá Yorùbá Bíbélì ẹ̀ ti gbọ́ tí wọ́n sọ pé atọ́ka ni ọwá o. Èyí túmọ̀ sí wípé ẹ̀dá ti pọ̀. Torí wípé ẹ̀dá sì ti pọ̀, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n yọ kúrò nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ìdí rèé tó fi yẹ ká máa gbé wọn yẹ̀wò tí wọ́n bá dọ́dọ̀ wa, ṣé ó bá ọ̀rọ̀ Ọlọ́run mu àbí kò bá ọ̀rọ̀ Ọlọ́run mu. Nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run ó ṣe pàtàkì fún wa láti ní, ọ̀rọ̀ Ọlọ́run sì ṣe pàtàkì láti tẹ̀lé. Ibi tí wọ́n ti ń ṣì wá lọ́kàn rí nígbà tí wọ́n bá gbé ohun mìíràn wá bá wa, ohun mìíràn tí è ṣe ọ̀rọ̀ Ọlọ́run rárá, ohun tí wọ́n ti yọ kúrò. Nítorí pé àwọn tí ó tẹ àkọjáde ọ̀rọ̀ Ọlọ́run tó pọ̀, àwọn tó tẹ àkọjáde Bíbélì lónìí, má jẹ́ ń pè lọ́rọ̀ Ọlọ́run, àbí àwọn tó tẹ àkọjáde ìwé tí wọ́n ń pè ní Bíbélì lónìí, ọ̀pọ̀lọpọ̀ èso onígbàgbọ́, ọ̀pọ̀lọpọ̀ ò gbàgbọ́ pé Kristi Ọlọ́run ni, ọ̀pọ̀lọpọ̀ ò gbàgbọ́ wípé ó kú fún wa. Gbogbo ẹsẹ̀ ibi tí Bíbélì bá sì ti lo wípé Jésù kú àbí ẹ̀jẹ̀ rẹ̀ ló gbà wá là, wọ́n ó yọ kúrò. Ìdí rèé tó fi ní láti gbé wọn yẹ̀wò bóyá wọ́n bẹ nínú. Àwọn kan tiẹ̀ sọ pé Jésù bọ̀dá wa ni. Ìjọ kan náà ní sọ bẹ́ẹ̀, wọ́n dẹ̀ ní ó wá sáyé òun náà, ó gbégbé ayé bí àwa náà ṣe gbé ni. Wọn ò rí ní olùgbàlà, wọn ò rí lẹ́nìkan ṣoṣo tí Kristo tí Ọlọ́run rán wá, wọn ò rí ní Ọlọ́run nínú ara, wọn ò rí ní ẹni tó kú fún wa lórí igi àgbélébùú. Bí wọ́n ṣe máa ń wò ni pé bọ̀dá wa ló jẹ́. Ṣùgbọ́n bó lèèyàn ṣe ń mọ ẹ̀dàkẹdà àti òótọ́ ọ̀rọ̀ Ọlọ́run lónìí. Bá a ṣe ń mọ̀ ni pé ó kọ́kọ́ ní ọ̀rọ̀ Ọlọ́run o, a ó jẹ́ kẹ́ ẹ mọ̀, a ó fi sórí móhùnmáwòrán, a ó fún àwọn èèyàn ní Bíbélì. A ti ṣe lẹ́ẹ̀kan rí nínú ìjọ wa tí ń bẹ nínú ìjókòó ń bí. A ṣerú rẹ̀ rí, a fún wọn ní Bíbélì síta tó jẹ́ Bíbélì gidi, atọ́ka, àti èyí tá a pè ní King James ń ṣe ìwé ọba ti Jákọ́bù. Nítorí wípé ó ṣe pàtàkì ká fi ọ̀rọ̀ Ọlọ́run tó ṣe gidi lé àwọn ènìyàn lọ́wọ́. Nítorí nínú ọ̀rọ̀ Ọlọ́run là á ti máa yẹ gbogbo àwọn ẹnikẹ́ni tó bá wá láti bá wa sọ̀rọ̀, yẹ̀ wọ́n wò láti inú ọ̀rọ̀ Ọlọ́run. Tí wọ́n bá ń sọ tí ò bá ọ̀rọ̀ Ọlọ́run mu, tàbí níbi kan tí wọ́n ti yọ nǹkan kúrò, má ṣe gbà wọ́n gbọ́. Ó ṣe pàtàkì nítorí pé wọ́n ti ń tọ́lé kílé, wọ́n ń kanlẹ̀kùn kílẹ̀kùn, wọ́n ń káàkiri. Ẹ ti mọ̀ wọ́n, wọ́n bá ti dé, wọ́n láwọn fẹ́ bá yín sọ̀rọ̀ Ọlọ́run. Ẹ mú ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tó ṣe gbogbo ìwà ẹ gbọ́ lónìí, n ó dárúkọ bíi méjì mẹ́ta. Ẹ kọ́ lẹ̀, ẹ wo ohun táwọn kọ sínú tiwọn, kẹ́ ẹ wo ohun tẹ́ ẹ kọ sínú tiyín. Ó ṣe pàtàkì láti yẹ̀ wọ́n wò nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú láti sọ fún wa wípé ọ̀nà mẹ́ta péré ni wọ́n là kalẹ̀ lónìí. Ọ̀nà mẹ́ta ni mo fẹ́ bá wa sọ. Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí mo fẹ́ kẹ́ ẹ wò dáradára, ọ̀nà tá a lè gbà máa yẹ̀ wọ́n wò. Nínú ọ̀nà yìí jẹ́ àwọn nǹkan tí a lè béèrè lọ́wọ́ wọn, àwọn nǹkan tá a lè sọ pé ẹ wá, ẹ ṣe nǹkan báyìí, ẹ já wò, kí ni ń bẹ lọ́wọ́ yín, kí ni ń bẹ lọ́wọ́ wa. Nítorí wípé àmúlùmọ́là ti pọ̀, Jésù dé tán, kò sí ohun tá a lè rí lónìí. Wọ́n ní Bíbélì pọ̀, ṣùgbọ́n àwọn nǹkan kan wà tí wọ́n yọ kúrò. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wà o tí wọ́n ti yọ kúrò nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́, ẹ lè pè wá. Tẹ́ ẹ bá fẹ́ wò wípé àwọn nǹkan wo ni
ibi tí wọ́n ti yọ kúrò àwọn kan tí wọ́n yọ kúrò. Ẹ pè àwọn nọ́mbà wa kọ̀ọ̀kan tí wọ́n fi sórí móhùnmáwòrán fún yín. A ó dá yín lóhùn, a ó fi hàn yín. Tẹ́ ẹ bá fẹ́ láti wá sọ́dọ̀ wa, ẹ wá wo àwọn nǹkan wọ̀nyí tí wọ́n ti yọ kúrò nínú ọ̀rọ̀ Ọlọ́run nítorí pé kò bá ìwàásù wọn. Àwọn kan ti yọ kúrò nínú ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n láwọn gbé dání. Wọ́n yọ kúrò wípé Jésù àti ẹ̀ nípa ayé rẹ mọ́. Wọ́n ní kò lè ṣe parẹ́. Ṣé Ọlọ́run a lè dá nǹkan kó parẹ́ ni? Wọ́n ti gbàgbé pé ayé Nóà Ọlọ́run fòmi parẹ́. Ó sì ní ayé tó kù yìí iná lòun ó fi parẹ́. Bó o la ṣe ń dá wọn mọ̀? Bàbá dọ́dọ̀ tí yín bò lẹ́yìn náà ó ṣe dá wọn mọ̀. A máa yẹ̀ wọ́n wò láti inú ọ̀rọ̀ Ọlọ́run. Jẹ́ n sọ àwọn ibi tẹ́ ti máa yẹ̀ wọ́n wò. Àkọ́kọ́, ẹ yẹ ìwé tí wọ́n gbé dání wò pẹ̀lú Bíbélì yín. Ẹ yẹ ìwé tí wọ́n gbé dání wò pẹ̀lú Bíbélì yín. Kí ni tí mo fẹ́ kẹ́ yẹ̀ wò pẹ̀lú ìwé tí wọ́n gbé dání? Ẹ yẹ̀ wò bóyá òótọ́ ni wọ́n ń sọ, bóyá irọ́ ni wọ́n ń sọ. Ẹ jẹ́ á ka ẹsẹ̀ kan nínú Bíbélì. Ẹ yẹ nǹkan wọ̀nyí wò. Ìwé Lúùkù orí 4, ẹ jẹ́ ká wo ẹsẹ̀ 4. Ẹ jẹ́ ká wo nǹkan àwọn ẹsẹ̀ kọ̀ọ̀kan. Ẹ lè kọ́lẹ̀ tẹ́ bá láǹfààní láti kọ́lẹ̀. Ìwé Lúùkù orí 4, ẹ já wo ẹsẹ̀ 4. Ẹ tẹ̀ já wo ohun tí Jésù wí ńbẹ̀. Jésù sì dáhùn wí fún wọn pé, a ti kọ̀wé rẹ̀ pé ènìyàn kì ó wà láyé nípa àkàrà nìkan, bí kò ṣe nípa gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ bá yẹ ìwé wọn wò, ẹ rí wípé wọ́n ti yọ kúrò wípé nípa gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ ò lè rí nínú ọ̀pọ̀lọpọ̀ Bíbélì tẹ́lòmíì ń gbé káàkiri wípé nípa gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Wọ́n ti yọ kúrò. Kí nìdí tí wọ́n fi yọ kúrò? Nítorí wípé wọn ò fẹ́ kẹ́ ẹ ní ọ̀rọ̀ Ọlọ́run lọ́wọ́. Wọn ò fẹ́ kẹ́ ẹ mọ tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Wọ́n fẹ́ da ojú gbogbo nǹkan rú débi wípé àti ẹ̀ ní mọ nǹkan tí ọ̀rọ̀ Ọlọ́run wí. Tá àti ẹ̀ ní mọ̀ bóyá ń tá a gbé dání bóyá gidi ni àbí èṣe gidi. Ó ṣe pàtàkì. Yẹ̀ wọ́n wò nínú ọ̀rọ̀ Ọlọ́run. Wọ́n bá ti dé sọ fún wọn wípé ìwé Lúùkù orí 4 ẹsẹ̀ 4 tó ń bẹ lọ́wọ́ yín, kí ló wí? Tí wọ́n bá ti yọ kúrò wípé bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ Ọlọ́run, a jẹ́ pé kì í ṣe ọ̀rọ̀ Ọlọ́run. Yẹ̀ wọ́n wò nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ohun tí mo fẹ́ kó o tún yẹ̀ wò nínú ọ̀rọ̀ Ọlọ́run ni ohun tí wọ́n ń sọ nípa Kristi gangan. Ṣé wọ́n pè lọ́mọ Ọlọ́run ni? Àbí wọ́n kàn pè ní bọ̀dá? Àbí wọ́n kàn pè lórúkọ mìíràn? Àátúnkà náà ìwé Lúùkù náà ni. Ẹ já wo orí 2, tẹ́ bá wo ẹsẹ̀ 23. Bíbélì wí fún wa ńbẹ̀, ó sọ̀rọ̀ náà bákan náà ńbẹ̀. Orí 2, ẹ wo ẹsẹ̀ 23 ńbẹ̀. Eléyìí ṣe pàtàkì gidi gan nítorí ọ̀pọ̀lọpọ̀ yín ò lákíyèsí rẹ̀. Ẹ jẹ́ ká wò ó ẹsẹ̀ 23 bóyá o ní lọ́wọ́, kà á pẹ̀lú mi. Ó rí àwọn nǹkan tí a kọ síbẹ̀. Wo ẹsẹ̀ 23 tó wí, ó ní ẹnu sì ya Jósẹ́fù àti ìyá rẹ̀ sí nǹkan tí a sọ sí wọ̀nyí. Bíbélì sọ pé Jósẹ́fù àti ìyá rẹ̀, ṣùgbọ́n Bíbélì táwọn gbé sọ́wọ́ ó wí pé Jósẹ́fù bàbá rẹ̀. Ìmíràn ó sọ wípé ẹnu ya bàbá rẹ̀ àti ìyá rẹ̀. Kò sí ibi kankan tá a ti kọ́ nínú Bíbélì wípé Jósẹ́fù ni bàbá Jésù. Wọ́n ti yí padà. Yẹ̀ wò nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ní tí Bíbélì sọ ní pé Jósẹ́fù àti ìyá rẹ̀. Kò síbi tí Bíbélì ti pe Jósẹ́fù ní bàbá Jésù nítorí pé ẹnìkan ni bàbá rẹ̀, òun náà lọ́lọ́run. Nígbà tí Jésù ṣe ìrìbọmi, ẹ̀rí wá láti òkè ọ̀run wá wípé èyí ni àyànfẹ́ ọmọ mi, ẹni tí inú mi dùn sí gidigidi, ẹ máa ṣe kíni? Ẹ máa gbọ́ tirẹ̀. Yẹ̀ wọ́n wò, ṣé ń bẹ nínú Bíbélì rẹ? Ṣé ń bẹ nínú Bíbélì wọn? Tí ó bá sínú Bíbélì rẹ jùnú kìí ṣe Bíbélì. Tó bá wà nínú Bíbélì rẹ pé bàbá àti ìyá rẹ̀, a jẹ́ wípé kìí ṣe Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run. Nítorí pé Bíbélì ò sọ pé Jósẹ́fù ni bàbá rẹ̀. Jẹ́ n tún sọ nǹkan kan fún ọ torí àsìkò mi ti lọ. Nípa ẹ̀jẹ̀ rẹ̀ ńkọ́? Nípa ẹ̀jẹ̀ rẹ̀, kí ni ìwé Kólósè sọ? Jákú kankan ká sáré kà á nítorí pé àsìkò ń lé mi, èmi náà ń lé àsìkò. Tẹ́ bá wo orí 1 ẹsẹ̀ 14, kí ni Bíbélì sọ ńbẹ̀ nípa ti ẹ̀jẹ̀ rẹ̀? Nínú ẹni tí àwa ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀, àní ìdáríjì ẹ̀ṣẹ̀. Ó mọ nǹkan kan, wọ́n ti yọ nípa ẹ̀jẹ̀ rẹ̀ kúrò. Wọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù.
tó ta sílẹ̀ lórí igi àgbélébù. Bóyá àwọn náà tiẹ̀ mọ́ mẹ́jẹ̀ náà ṣeré, a máa ń sọ nǹkan kan á ní kó da ẹ̀jẹ̀ rẹ̀ lé wa lórí. Ẹ̀jẹ̀ mélòó níbẹ̀ lára rẹ̀ tí ó wẹ̀gùn tí ó dà lé gbogbo wa lórí? A fi ẹ̀jẹ̀ rẹ̀ rúbọ lórí igi àgbélébù ni nítorí ẹ̀ṣẹ̀ wa. Kò síbì kan tí Bíbélì ti sọ pé ó ń fọ́n ẹ̀jẹ̀ léèyàn lórí. Bí gbogbo wa bá dúró tá a bá rẹ́jẹ̀ lórí wa á sá ni, torí àmọ́ ibi tó ti wá. Ṣùgbọ́n jẹ́ ń sọ fún ọ, yẹ̀ wọ́n wò nínú Bíbélì, ǹjẹ́ a kọ síbẹ̀ wípé nípa ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n ti yọ kúrò. Ìdí rèé tá a fi gbọdọ̀ máa yẹ̀ wọ́n wò. Jẹ́ ń sọ nǹkan kan sí nítorí pé àkókò mi ó ń sáré. Yẹ̀ tí wọ́n gbàgbọ́ wò bákan náà nínú ọ̀rọ̀ Ọlọ́run. Kí ni wọ́n gbàgbọ́? Kí ni wọ́n gbàgbọ́ nípa ìgbàlà? Ǹjẹ́ ìgbàlà wọn ò wá sọ fún ọ wípé ta ilé àtọ̀nà rẹ ó rí gbàlà lọ́dọ̀ Ọlọ́run, san ìdámẹ́wàá, Ọlọ́run ó fún ọ ní gbàlà? Tó bá ti jẹ́ pé òní ń bẹ nínú tí wọ́n ń sọ nípa ìgbàgbọ́ wọn, kì í ṣe ọ̀rọ̀ Ọlọ́run ni, nítorí pé ìgbàlà nípasẹ̀ Jésù nìkan ni. Èmi ni ọ̀nà ni Jésù wí, òtítọ́ àti ìyè, kò sẹ́nikẹ́ni tó lè wá sọ́dọ̀ Bàbá bí kò ṣe nípasẹ̀ mi. Kí ni wọ́n ń sọ nípa ẹ̀mí mímọ́ Ọlọ́run? Ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ni ó ní ẹ̀mí wọnú rẹ̀ olulẹ̀. Lọ kà nú Bíbélì, gbogbo ẹni tó bá gbára ṣánlẹ̀ nú Bíbélì ẹ̀mí burúkú ló wọnú rẹ̀. Tí Kristi bá ti débẹ̀, tẹ̀mí Ọlọ́run bá dọ́dọ̀ wọn, ó máa gbé wọn ró ni. Ẹ̀mí Ọlọ́run ègbé ní yílẹ̀, ẹ̀mí Ọlọ́run èsọ ní di kúrukùru. Ẹnìkan lọ́nú ẹ̀mí ó bẹ̀rẹ̀ sí ní gbárímọ́rí irọ́ ni gbogbo rẹ̀. Jẹ́ n wí fún ọ wípé lọ kà nínú ọ̀rọ̀ Ọlọ́run, bí ẹ̀mí Ọlọ́run bá dénú èèyàn máa ń nàró ni. Nígbà tó wọnú wèrè Gádárà, lágán lára rẹ̀ yá. Nígbà tó dé inú ọmọ tí ń fọ́nra rẹ̀ tí ń bọ́ sínú nǹkan, ọwọ́ kan ló dúró. Ẹ̀mí Ọlọ́run a máa gbéyàn dúró ni. Ẹ̀mí Ọlọ́run èyí yàn mọ́lẹ̀. Ẹlòmíì ó yí ńlẹ̀ alẹ́mí Ọlọ́run ní yí ńlẹ̀. Kọ́lọ́run kó ràn wá lọ́wọ́. Yẹ̀ wọ́n wò nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ǹjẹ́ wọ́n bá ọ̀rọ̀ Ọlọ́run mu? Kí ni wọ́n sọ nípa Jésù ń padà bọ̀? Nítorí a ti ń gbọ́ ìwàásù àwọn kan tán ní kì í ṣe gbogbo ọmọ Ọlọ́run la ó rà padà sókè. Àsìkò ìràpadà dé tán tí Jésù ó dé, òun lè lóyìnbó ń pè ní rapture. Ó ti súnmọ́ tòsí, gbogbo onígbàgbọ́ ló sì ń lọlé. Ibikíbi tó bá wù kí wọ́n wà, gbogbo onígbàgbọ́ ló ń lọlé. Kò sí pé bóyá á gbé àwọn kan lọ sókè, á fi àwọn kan sílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ti ń ṣèwàásù tí ò ṣe. Lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run, ìwọ náà lọ yẹ̀ wò, gbé wọn wò nínú ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n bá dọ́dọ̀ rẹ̀. Kí ni Bíbélì sọ nípa ká yára wa sọ́tọ̀? Bíbélì sọ fún wa wípé ọmọ Ọlọ́run làwa ń ṣe. A ò gbọdọ̀ dára wa pọ̀ mọ́ ayé. Àwọn èèyàn ti dára pọ̀ mọ́ ayé. Àwọn tí wọ́n tiẹ̀ ń dúró tó ń pè ní jíò rẹ̀, ǹjẹ́ àwọn gan ò ti máyé mọ́ra? Ǹjẹ́ àwọn gan ò ti dára pọ̀ máyé? Ọkọ̀ mélòó ni wọ́n ń lò? Bóò ni mọ́tò wọn tiẹ̀ ṣe rí? Àwọn gan ò tiẹ̀ fẹ́ràn wọn tiẹ̀ wo ẹnì kankan. Ní ti àbájọ tí wọ́n bá ti dé ní gbogbo ìgbà, ìwàásù wọn ò ju olówó. Ìkan sọ fún mi níjọ́ kan, ó ní ṣé mo mọ̀ pé owó iyebíye la fi raṣọ Jésù ló fi jẹ́ káwọn ọlọ́pàá, àwọn kí náà ń pè wọ́n, àwọn ẹ̀ṣọ́ tí wọ́n fi ṣọ́ nígbà tán kàn mọ́ orí igi àgbélébù, tí wọ́n mú aṣọ rẹ̀ tí wọ́n ń fà á mọ́ra wọn lọ́wọ́. Ó ní ṣé mo mọ̀ pé iye owó tán fi rà ó fi wọ́n, níbo la ti rà, níbo la ti kọ́? Yẹ̀ wọ́n wò nínú Bíbélì. Kò síbì kankan tá a ti kọ́ wípé ibi tí Jésù ti raṣọ rèé, iye tó sì rà rèé. Wọ́n fi ń ṣe ẹlẹ́yà ni, bó tilẹ̀ jẹ́ pé aṣọ náà mọ̀ pé agbára ń bẹ nínú rẹ̀, nítorí pé aṣọ tí oníṣun ẹ̀jẹ̀ fọwọ́ kàn níjọ́ ni, tí ìsun ẹ̀jẹ̀ rẹ̀ dà ni. Yẹ̀ wọ́n wò, kí ni Bíbélì sọ? Ǹjẹ́ ayé gbọdọ̀ darapọ̀ mọ́jọ? Àwọn tí ó gbéyàn wá tí ó ní ẹ wá pa wá lẹ́rìn ẹ̀fẹ̀, wọ́n mú Jésù, wọ́n yẹ̀yẹ́ gbogbo wọ́n rẹ̀ ní àáròpá wa. Kò rí bẹ́ẹ̀, ọ̀rọ̀ Ọlọ́run ò rí bẹ́ẹ̀. Yẹ̀ wọ́n wò, tí wọ́n bá ti sínú Bíbélì, a jẹ́ pé wọn ò lóòótọ́, wọn ò sì yẹ ká gbà wọ́n gbọ́. Ìdí rèé tí Bíbélì ṣe wà. Ọlọ́run fún wa lọ́rọ̀ rẹ̀ láti lè máa yẹ̀ wọ́n wò lẹ́sẹ̀ kọ̀ọ̀kan. Ìparí ni wípé yẹ̀ ìṣesí wọn wò. Yẹ̀ ìṣesí wọn wò. Kí tiẹ̀ ni wọ́n ń sọ? Ṣé wọ́n máa ń sọ̀rọ̀ nípa ara wọn ni? Àbí wọ́n ń sọ̀rọ̀ nípa Jésù? Ọ̀pọ̀lọpọ̀ ní sọ̀rọ̀ nípa ara rẹ̀. Tẹ́ bá ti débì kan, orí bàbá kìíní kan, bàbá Ìṣàyà, wọ́n fúnra wọn lóríṣiríṣi orúkọ. Wọ́n fúnra wọn lóríṣiríṣi àlàjẹ́. Ọwọ́ kan ni, kìíní kan ni, kò rí bẹ́ẹ̀. Jésù nìkan ló ń gbàlà o. Jésù nìkan ló ń wòsàn. Yẹ̀ wọ́n wò nípa ọ̀rọ̀ wọn. Kí ni wọ́n gbé gàgàgà sókè? Ǹjẹ́ bí ilé kan àbí orí àpáta kan àbí ilẹ̀ kan ni wọ́n gbé sókè ju nǹkan kan lọ? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Jésù làkọ́kọ́ nínú ìjọ. Jésù la gbé sókè nínú gbogbo àwọn ìjọ wa. Nítorí wípé ìdí tá a fi dúró tá a láǹfààní láti bá yín sọ̀rọ̀ lónìí náà ni torí Jésù. Yẹ̀ wọ́n wò nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ǹjẹ́ wọ́n bá ọ̀rọ̀ Ọlọ́run mu? Ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà ti yọ kúrò. Yẹ̀ wọ́n wò, ǹjẹ́ wọ́n ń tẹ̀lé kí ni ọ̀rọ̀ Ọlọ́run wí? Ọ̀pọ̀lọpọ̀ ìjọ lónìí bí wọ́n bá gbàdúrà, ẹ̀yin náà mọ̀ kí ni àdúrà wọn? Jésù ní ká gbàdúrà fáwọn tí ń ṣe nínú bíbélì wa. Ìpéjọpọ̀ wa lónìí ẹ̀ ní kíni?
ikú ò ikú ò ikú ò ikú ò ipò sí ibò sí òun ló pọ̀ jù lónìí. Wọ́n á ní kó wo ẹnìkan tó ń bínú rẹ kó sọ fún un wípé kò ní í dọ̀la. Kí lè ń bó láti kà yẹn nínú bíbélì? Bíbélì ní ká fẹ́ràn wọn, ó ní ká súnmọ́ wọn, ká bá wọn sọ̀rọ̀, ká fún wọn lóúnjẹ bébí bá ń pa wọ́n, bóǹgbẹ bá ń gbẹ wọ́n ká fún wọn lómi mu. Ó ní ká fìfẹ́ hàn wọ́n bó ṣe yẹ kó ṣe rí nì. Ẹ rí ọkọ àtìyàwó wọn ó lọ sínú ìjọsìn, wọn ò bára wọn sọ̀rọ̀ ńlé o, wọ́n bá tún wá dé nínú ìjọ, ìjọ ò ní ibi tọkùnrin jókòó sí rè, ibi obìnrin ó jókòó sí rè, wọn ó tún yá àwọn náà ni. Wàhálà yìí ti pọ̀ jù lónìí nítorí pé a ò yẹ̀ wọ́n wò nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ǹjẹ́ wọ́n gan ní bíbélì gidi lọ́wọ́? Ǹjẹ́ wọ́n náà ń yẹ ọ̀rọ̀ Ọlọ́run wò? Ǹjẹ́ o mọ̀ tá a kọ sínú ọ̀rọ̀ Ọlọ́run? Irú bíbélì wo lo ní lọ́wọ́? Lágbára Ọlọ́run bàbá ní àǹfààní rẹ̀ láìpẹ́ á sì ṣe lágbára Ọlọ́run láti pín bíbélì nínú ìjọ wa fún gbogbo ènìyàn tó bá lè wá, bóyá bí 100 ènìyàn, á fún wọn ní bíbélì lọ́fẹ̀ẹ́. A ò ní gbà kankan, a kàn bá wọn sọ̀rọ̀ Ọlọ́run, a fi hàn wọ́n nínú bíbélì béèyàn ṣe lè ní ìdánilójú ọ̀run. Ó parí, kò tó ṣẹ́jú 5 àti ṣetán. Ṣùgbọ́n jẹ́ ń sọ fún ọ wípé ọ̀rọ̀ Ọlọ́run fẹ́ ká yẹ̀ wọ́n wò. Bíbélì sọ fún wa nínú ìwé Àìsáyà takà, ó ní tí àwọn nǹkan wọ̀nyí ò bá ti sí nínú òfin wọn, ó ní kíni, ó ní kò sí òótọ́, kò sì sí ìmọ́lẹ̀ nínú wọn. Jẹ́ ń wí fún ọ lónìí, o nílò láti dọmọ Ọlọ́run ká má bàa tàn jẹ. Jésù Kristi nìkan lọ́nà òun ló kú lórí igi àgbélébùú láti ra ọ padà. Ìyè àìnípẹ̀kun òun nìkan ló ní, kò tún sẹ́lòmíràn. Tó o bá lè gbàgbọ́ lónìí tó béèrè fún ìyè àìnípẹ̀kun yóò gbà ọ́ là. Ó sì ní ìdánilójú pé tó o bá kú láyé ò ń lọ sọ́run. Jẹ́ ń wí fún ọ, tẹ́ bá ní àǹfààní ẹ pè wá, tẹ́ bá ní ìbéèrè, yẹ̀ wọ́n wò nínú ọ̀rọ̀ Ọlọ́run, ó ṣe pàtàkì jùlọ. Bákan náà mo sọ fún yín wípé orúkọ mi ní Dàda Olúwagbémiga láti ìjọ Lighthouse Independent Bible Baptist Church. Àwọn ìjọ wa aago 10 láàárọ̀ níjọ́ ìsinmi a bẹ̀rẹ̀ Sunday school wa, aago 11 a ti parí, a sì bẹ̀rẹ̀ ìsìn wa látago 11. Nígbà tó bá máa fi dago 12 àbọ̀ àti ṣetán àti lọlé. Ìrọ̀lẹ́ àkọ́kọ́ lọ́jọ́ ìsinmi àkọ́kọ́ oṣù àti tó parí oṣù la máa ń ṣe Bible Institute wa. Tí wọn náà bá fẹ́ láti kọ́ nípa Bíbélì, darapọ̀ mọ́ wa. Ọ̀rọ̀ Ọlọ́run ni a ó gbé yẹ̀wò, a jọ kọ́, a jọ mọ̀. Bákan náà ni ọjọ́ Wednesday tí a máa ń ṣe Bible study àti ẹ̀kọ́ nípa àdúrà Jésù. A ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú nǹkan tá à ń pè ní àdúrà Jésù. Aago 5 sí aago 6 náà ni ìwọ náà lè darapọ̀ mọ́ wa. Olúwa á dẹ̀ ràn yín lọ́wọ́. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa Ọlọ́run Elédùmarè, a dúpẹ́ lọ́wọ́ yín fún àánú, a dúpẹ́ fún ààbò. Ẹ jẹ́ ká lè yẹ̀ wọ́n wò nínú ọ̀rọ̀ yín. Ẹ jẹ́ ká lè yẹ ohun gbogbo wò nínú ọ̀rọ̀ yín ká lè bá mú èyí tó jẹ́ òdodo dání. Ẹ ràn wá lọ́wọ́ láti gbọ́ ọ̀rọ̀, láti tẹ́tí sí ọ̀rọ̀, láti ṣe ìṣe ọ̀rọ̀ yín. Ó ṣe pàtàkì jùlọ. Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ ṣé púpọ̀ tí ẹ tẹ́tí sí ètò wa ní ọjọ́ òní. Mo fẹ́ gbàgbọ́ pé ètò yìí ti jẹ́ orísun ìbùkún fún ẹnìkọ̀ọ̀kan. Mo fẹ́ gbà yín níyànjú pé kí ẹ kà sí àǹfààní láti yọjú sí ọ̀kan nínú àwọn ìjọ Ọlọ́run wa èyí tí a ti tẹ orúkọ wọn sí orí afẹ́fẹ́ ní àkókò tàbí òmíràn lórí ètò yìí lónìí ní Mọ́níyà ni o, tàbí ní Ìlúpéjú ní Bódìjà, tàbí ní Ìjókòdó, tàbí ní Ìwó Road, tàbí ní Ọlọ́rundá yóò jẹ́ orísun, tàbí ní Bódìjà pẹ̀lú. Gbogbo àwọn ibi wọ̀nyí yóò jẹ́ orísun ìbùkún fún yín. Tó bá sì jẹ́ pé ní ìlú mìíràn ni bí Ògbómọ̀ṣọ́, tàbí ní ìlú Èkó, tàbí ní ibikíbi, mo fẹ́ kí ẹ pè wá lórí 070 38 08 5652 070 38 06 5652 070 87 68 2122 070 87 68 2122 070 55 30 7492. Èyí tí mo pè ká yìí ó ní WhatsApp nọ́mbà wa. Gbogbo àwọn nọ́mbà wọ̀nyí ni wọ́n ti fi sí ojú móhùnmáwòrán wa. Ṣùgbọ́n kí n tó lọ, mo fẹ́ pè ọ́ níjà kan. Ṣé o ti gba Jésù? Jésù fẹ́ràn rẹ o bàbá mi. Jésù fẹ́ràn rẹ o màmá mi. Èmi àti ẹ̀ṣẹ̀ sọ wá di ọ̀tá Ọlọ́run. Gbogbo ènìyàn ló ṣáà ti ṣẹ̀ tí wọ́n sì kùnà ògo Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ yìí sì ní oró, ó ní èrè náà sì ní ikú ní ọ̀run àpáàdì. Pé Jésù sọ́kàn rẹ lónìí. Bíbélì sọ pé ẹnikẹ́ni tó bá ṣáà ké pe orúkọ Olúwa là ó gbàlà. Ó di ọmọ Ọlọ́run, ó ní ìdánilójú ọ̀run. Ìpè ìgbàgbọ́ ni. Tó bá ti pe Jésù sínú ọkàn rẹ, yóò fún ọ ní ìyè àìnípẹ̀kun. Ó sì bọ́ lọ́wọ́ ìgbé ọ̀run àpáàdì nìyí. Ẹ ṣé tẹ́ tẹ́tí sí ètò yìí.
Olúwa yóò máa wà pẹ̀lú yín. Ó dàbọ̀. Adùn nílé tiwa, gbọ̀ngbọ̀n rẹ̀ yóò gba ọ̀run kan, ayé ò gbọ́ pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi, Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi.